kékeré kọ́ ni bàbá ọmọ tó bímọ fi máa ń ju ọmọ Bọ́lá Tinubu làwọn mọ̀ ni bàbá yóò bá èmi mọ̀ kó lẹ́yẹ kí ọkùnrin. Bola Ahmed Tinubu Adékúnlé Jagaban Àkànbí ọmọ olódò idẹ. Ààrẹ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú oríire o. Pàtàkì jùlọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ kóòtù òjíire. A tún ti tún ìpín mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìtàn títún ó tún ti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àkọsílẹ̀ kò kú ní tàsé láyé yìí. Wọ́n ní orí tí ó bá dáadé inú agbègbè ní tiwa. Ohun tí ó lè jìbára lẹ̀kẹ̀ ṣebí náà agbègbè báyìí náà ní tiwa. Ìbàdí tí ó lò má ṣàjà àṣọ̀bà tí ń tún yànnàyànnà. Wọ́n nínú agbègbè báyìí náà lòun náà ti wá. Tinubu sọ di nǹkan, àwọn tí Bọ́lá sọ di nǹkan, ẹ wò pínlẹ̀ lọ́kọ̀ọ̀kan. Orí ló gbé ọmọ Àbíbátù Mọ́gàjí, ìyálọ́jà nígbà kan rí ní ìlú Èkó, tó fi di ààrẹ tuntun ní orílẹ̀-èdè Nàìjíríà. Orí mi gbèmí o, jẹ́ kí n dádé owó. Ìṣẹ̀dá mi jẹ gbèmí, jẹ́ kí n tẹ̀pá àlẹ̀kẹ̀. Wọ́n bí Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe ń bí ọmọ tuntun sáyé ní ọjọ́ kan ní bàbá sọ pé tó a kú oríire, ìyá ní a kú oríire. Àṣé oríire yìí oríire tí ó jẹ́ ti gbogbo Nàìjíríà ní ọjọ́ kan ni. A bí Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1952 ní ìlú Èkó. Ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. John Primary School Arọ́lọ́yà ìyẹn ní ìlú Èkó. Ó tún lọ sí Children Home School ní ìlú Ìbàdàn fún ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ní ìgbà tó di ọdún 1975 ní ó wò pé kóun ó tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀kọ́ òun. Wọ́n kún ní bí èèyàn bá débi gíga láyé, ìgbìyànjú náà ni èèyàn ò ní. Ó gbéra ó lọ sí ìlú ọba United States of America ní Chicago. Nígbà tó dé Chicago, ó kọ́kọ́ lọ sí ilé ẹ̀kọ́ Richard J. Daley College, Illinois ìyẹn ní Chicago. Ó tó wá gba transfer lọ sí Chicago State University. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pín oríire kan ò kì í wá lọ́nà ìrọ̀rùn. Ní ìgbà tó dé ìlú Èbó, ó túnra mú. Ó wá àwọn iṣẹ́ tó lè máa ṣe papọ̀ tí ẹ̀kọ́ rẹ̀ ò fi ní dúró. Àwọn iṣẹ́ bíi kábánifọ́bọ́, kábániwakọ̀, kábánitúnléṣe tí ó ń ṣe pẹ́pẹ́ẹ̀pẹ́ tó fi kún ẹ̀kọ́ rẹ̀. Látìgbà tó ti wà ní ọdún àkọ́kọ́ ló ti jẹ́ ọmọ tí ó jáfáfá, tí ó sì jẹ́ ẹni tí ó ní ọ̀pọ̀ làákàyè. Kódà àwọn tí wọ́n jọ jẹ́ èrò ní kíláàsì ló máa ń kó sí ẹ̀gbẹ́ kan tó sì máa ń tún wọn kọ́, tí ó jẹ́ pé gbogbo àwọn tí ó bá kọ́ ni wọ́n máa ń sọ wípé àwọn rí ìyàtọ̀ ọ̀kan àbí òmíràn nínú ẹ̀kọ́ àwọn. Ọmọ Nàìjíríà Asiwaju títí tó fi parí ní ilé ẹ̀kọ́ Chicago State University. Ó wà ní àwọn ọ̀kan lára àwọn ọmọ wọn tí ó ṣe dáradára jù gẹ́gẹ́ bí ó ṣe gba oríṣiríṣi ẹ̀bùn ní ilé ẹ̀kọ́ rẹ̀ bíi University Scholar Student Award àti Certificate of Merit in Accounting and Finance àti oríṣiríṣi ẹ̀bùn mìíràn yìí ló gbà ní Chicago State University. Látara bí ó dẹ̀ ṣe gbajúmọ̀ fún ìwé, ọ̀dọ́mọdé Bọ́lá Ahmed Tinubu ó tún jẹ́ President of Accounting Students Chicago State Universities ìyẹn nígbà tó wà ní final year. Ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ó parí ilé ẹ̀kọ́ ní ọdún 1979 ló bá tún tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbésí ayé rẹ̀. Ó wò pé bóun ṣe parí kóun tún ní ọ̀pọ̀ ìrírí nípa iṣẹ́ tí òun kọ́. Èyí ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ Arthur Andersen Deloitte Axon and Sales tó ti di Deloitte Axon and Touch and GTE Service lónìí. Iléeṣẹ́ ńlá tó tóbi jù ní communication and utility ìyẹn ní United States of America. Ibẹ̀ ni Tinubu ti ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti òye láti lè mọ̀ nípa iṣẹ́ tí ó tún lọ kọ́ ní ilé ẹ̀kọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí a bá pẹ́ títí lájò, ilé náà ni àbọ̀ ìsinmi oko. Bọ́lá Ahmed Tinubu padà sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì darapọ̀ mọ́ Mobile Producing Nigeria gẹ́gẹ́ bí senior auditor láti lo ẹ̀kọ́ tí ó ní nípa ètò àmójútó owó. Torí ẹ̀ ń bí wọn. Nínú ohun tí ó yẹ kẹ́ mọ̀ nípa Bọ́lá Ahmed Tinubu ní ìwà rẹ̀. Bọ́lá Ahmed Tinubu jẹ́ ẹni tí ó ní làákàyè púpọ̀, ó jẹ́ ẹni tí ó máa ń kóni mọ́ra, ó jẹ́ ẹni tí ó máa ń tọ́jú àwọn aláìní
tó jẹ́ pé inú àwọn tí ò bá ní ó máa ń fẹ́ kó jẹ́ pé wọ́n ti ara òun wọ́n rí ìdùnnú. ó sì jẹ́ ẹni tí ó súnmọ́ àwọn tí wọ́n wà ní ẹsẹ̀ kùkú púpọ̀. Bọ́lá Ahmed Tinubu rí sísin ìlú gẹ́gẹ́ bí ọ̀nà kan tí ó lè fi mú ìdàgbàsókè wá sí àwùjọ. ní agbègbè ìlú Èkó tí Bọ́lá Ahmed Tinubu wà, tó máa ń dáwó fún ìlọsíwájú ìlú Èkó àbí fún ìlọsíwájú agbègbè, wọ́n rò kọ Bọ́lá Tinubu lókè. tí wọ́n bá dẹ̀ nílò ìmọ̀ràn nípa ètò owó àbí ètò àwọn ìmọ̀ràn mìíràn léyìí tó jẹ́ pé ó jẹ́ ohun tí Bọ́lá Ahmed Tinubu ní, kò kí ń rojú, kò kí ń tẹ̀tì láti fún wọn ní ìmọ̀ràn tí ó lè mú ìlọsíwájú wá agbègbè rẹ̀. Bọ́lá Ahmed Tinubu síwájú nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Primrose Group, ẹgbẹ́ tí ó ń jà fún ìlọsíwájú ṣíṣe òṣèlú yan ní ìlú Èkó. lórí iṣẹ́ lórí jíjẹ mímu o. nígbà tó tiẹ̀ tó àsìkò kan ló bá kúkú fi iṣẹ́ sílẹ̀ ní mobile producing Nigeria, ló bá gbajúmọ̀ òṣèlú ṣíṣe gẹ́gẹ́ bí mo sọ pé ó rí òṣèlú ṣíṣe gẹ́gẹ́ bí ọ̀nà tí òun lè fi dá sí àwùjọ, tí gbogbo ohun tí òun sì ní lọ́kàn tí ó lè fi wá sí ìmúṣẹ, gbogbo nǹkan ìlọsíwájú tí òun ní lọ́kàn tí ó lè fi wá sí ìmúṣẹ. ó jẹ́ ọ̀kan lára àwọn tó dá ẹgbẹ́ SDP sílẹ̀. nígbà tó di ọdún 1992, Bọ́lá Ahmed Tinubu dìbò wọlé gẹ́gẹ́ bí Federal Representative tó ń ṣojú Lagos West Senatorial District, ìyẹn ní ilé ìgbìmọ̀ asòfin. gẹ́gẹ́ bí mo ti sọ fún yín pé Bọ́lá Ahmed Tinubu jẹ́ onílàákàyè, gbogbo ibi tó bá dẹ̀ dé ló máa ń fi ipa rẹ̀ ló máa ń jẹ́ kó hàn. báwo nìwọ náà ní ìgbésí ayé rẹ̀, tí gbogbo ibi tó bá ń dé tó máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn débẹ̀. gbogbo ibi tí Bọ́lá Ahmed Tinubu bá dé ló ti máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé òun wá, òun sì wá ní ipa, òun ò wá láti wá ṣeré. bó ṣe dé National Assembly, ó jẹ́ adarí Banking, Finance, Appropriation and Currency ìyẹn ní National Assembly, tó sì jẹ́ kóun ló darí kọ́mítì yìí. lẹ́yìn ìgbà tí wọ́n da ìbò June 12 tí àwọn ológun tún gba ìjọba tí gbogbo ẹ̀ di fọ́pọ̀ mọ́yọ̀, Bọ́lá Ahmed Tinubu tún jẹ́ ọ̀kan lára àwọn tó dá ẹgbẹ́ ajìjàgbara National Democratic Coalition tí a mọ̀ sí NADECO. ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó dá sílẹ̀ tí wọ́n sì ń ja ìjà bí ìjọba àwarawa bí ó ṣe padà sí orílẹ̀-èdè Nàìjíríà padà. wọ́n gbógun ti ìjọba gidi gan, léyìí tí wọ́n sí àwọn ìjọba ológun lásìkò náà sì rí wọn gẹ́gẹ́ bí alátakò sán. èyí ló mú kí wọ́n tì mọ́lé ní ọ̀pọ̀ ọgbà, tí wọ́n tún ṣe ìlérí ikú fún un pé tí ò bá jáwọ́ ìpa làwọn ó pa. ṣẹ́ṣe á mọ̀ pé mọ̀jàmọ́sábà yìí ni àwọn akíkanjú lójú ogun, akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀ sá wọn ni wọ́n máa ń gbógun lọ ni. èyí ló jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kó lọ farasin sí ìlú òyìnbó fún ìgbà díẹ̀ ní àkókò náà. láwọn lẹ́ni tó lè ṣe òun nínú gbogbo wọn padà. ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu bó ṣe jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ìjà agbára tó sì fẹ́ ẹni tí ó ṣetán láti yọ àwọn mẹ̀kúnnù kúrò nínú ìyà, ó tún dé ìlú èbó, ó tún lọ darapọ̀ mọ́ àwọn NADECO tí wọ́n ń di ìjà agbára tí branch tó wà ní ìlú òyìnbó, ó tún darapọ̀ mọ́ wọn tí ó sì tún tẹ̀síwájú nínú ká ṣe ìjà agbára, ká wá bí ìlọsíwájú bí ó ṣe bá ètò òṣèlú àwa ara wa ní ìlú Nàìjíríà. ó dé padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1998 tí ó sì tún tẹ̀síwájú nínú ètò òṣèlú. nígbà tí ó di ọdún 1999, ó wọlé gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó ní ẹgbẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AD, Alliance for Democracy. Tinubu ó gbà kọ́mọ ó sọ́fà fọláṣẹ́ yìí dé tàn kí a bí ọgán. ó ṣe tábí. Bọ́lá Ahmed Tinubu ṣe sáà àkọ́kọ́ èyí tí ó parí ní ọdún 2003. sáà àkọ́kọ́ tó ṣe òun ni wọ́n ní ọmọ ọkọ ní ìṣèjọba tó ṣe yìí, àárírò ìṣèjọba rẹ̀ yìí nínú gbogbo àwọn gómìnà tó kù ní other states, tún bá a ṣèkan sí ní ìlú Èkó. èyí ló jẹ́ kó tún gbégbá ẹlẹ́ẹ̀kejì tí àwọn ará Èkó sì fi ìbò tí wọ́n fi sọ̀rọ̀ jáde wípé òun ni àwọn tún fẹ́ kó tẹ̀síwájú láti mọ tukọ̀ ìlú Èkó kí Èkó kó lè lọ sí iwájú. tẹ́lẹ̀ lójú ẹni ń bínú ewúrẹ́ ń bínú ń fẹsẹ̀ rẹ̀ lórí ẹ̀sùn. ó tún wọlé gẹ́gẹ́ bí gómìnà kejì ní ìlú Èkó tí sáà rẹ̀ sì parí ní ọdún 2007. sáà rẹ̀ méjì tí ó lò ní ìlú Èkó, òun ló ti wà nínú àwọn sáà tó dáa jù
nínú ká ṣe gómìnà ní àti ìgbà tí wọ́n ti dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ẹni tí ó tún máàpù Èkó tó tún yà tó sì sọ Èkó di ohun tí Èkó dà ní òní. We plan to have a private sector partnership, either BOT or BOO, in our infrastructure development. Need companies that are ready to invest in some of the highways and bridges, told them. We need a huge interested party in telecommunication. Our mass transit program is on course. The metro line is being discussed already. We have attracted the interest of World Bank once again. We think we are evaluating between the light rail that is less disruptive and destructive to the right of way. We are looking at this corridor of the existing railway track to really, according to the study already conducted by the World Bank, to take off from west to east and south to north, and then we can now support some other areas either with metro or mass transit. Kódà àwọn ọmọ tí wọ́n tún jẹ́ ọmọ lábẹ́ tí wọ́n jẹ́ ẹni tí wọ́n wo àwòkọ́ṣe rẹ̀ tí wọ́n tún gba ìjọba bí àwọn Rájí Fáṣọlá, Akínwùmí Àǹbọ̀dé àti gómìnà olóríire Babájídé Sanwó-Olú. Gbogbo wọn ni wọ́n ń tẹ̀lé ìlànà tí Asiwaju Bola Ahmed Tinubu tó ti fi kalẹ̀ sẹ́yìn, àwọn ohun tó ti yà kalẹ̀ tí wọ́n ń tẹ̀lé. Mélòó la fẹ́ sọ nínú eyín Adépèlé? Ètò ọrọ̀ ajé ìlú Èkó, àwọn afárá oríṣiríṣi tá mọ̀ sí bridge tó tún ṣe, ó kírètì LCDA ìgbà tó rí pé àwọn èèyàn nílùú Èkó wọ́n ti ń pọ̀ sí ju tẹ́lẹ̀ lọ, ó kírètì LCDA, àwọn New Local Community Development Area. Ohun tí ìgbésẹ̀ tó ti ẹ̀gbé ní àsìkò náà kò dùn mọ́ ìjọba àpapọ̀ èyí tí ó wà lábẹ́ President Olúṣẹ́gun Ọbásanjọ́ ní àkókò ìgbà náà, tí ó seize owó local government ní àkókò yìí. Ṣùgbọ́n iṣẹ́ ìlọsíwájú bàbá àwọn olóríire Bọ́lá Ahmed Tinubu kó tiẹ̀ jẹ́ kó dàbí èyí wípé ìjọba àpapọ̀ sanwó local government torí akoto owó Èkó ó ti di ohun tó bùyàrí tó ti kẹnu jẹ́jẹ́ pé wọn ò mọ̀ pé owó kankan kò tiẹ̀ wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí local government rárá. gbogbo títà tó ń bẹ ní Lagos State ló. bó tiẹ̀ jẹ́ pé nígbẹ̀yìngbẹ́yìn wọ́n gbé ọ̀rọ̀ yìí lọ ilé ẹjọ́. Bọ́lá Ahmed Tinubu gbẹ́ pé lórí òdodo ló wà, lórí ìlọsíwájú, lórí ìtẹ̀síwájú ilé ló wà. Ó jàre ẹjọ́ tó sì gbé ìjọba àpapọ̀ tó gbé wọn lulẹ̀ lórí ọ̀rọ̀ LCDA. Ó dá LASTMA, ó dá wọn lẹ̀, ó dá BRT lẹ̀. Ẹ̀rí wà lóríṣiríṣi, eléyìí ṣe àsọdùn àbí àsọgbọnú lásán. Tábà ní ká sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba ní ìlú Èkó, wọn ò lè gbàgbé ọlọ́lá jùlọ Asiwaju Bola Ahmed Tinubu Jagaban. Tinubu jẹ́ ẹni tí ó ní àfojúsùn tí ó sì máa ń wo òye gan-an. Èyí ló fi jẹ́ wípé gbogbo ẹni tí ó bá fẹ́ fi síbi iṣẹ́ kan àbí gbogbo ẹni tó bá fẹ́ fi ṣe adarí nǹkan kan, ó ti máa ń mọ àwọn ìwà wọn, ó ti máa ń mọ àwọn ohun tí wọ́n lè ṣe, ó ti máa ń mọ àwọn ohun tí wọn ò lè ṣe. Ẹni tí ó bá rí i pé ó kájú òṣùwọ̀n, òun ni Tinubu máa ń gbé síwájú tó sì máa ń fi sí ibi iṣẹ́ kọ̀ọ̀kan. Èyí wà nínú àwọn ìwà tó jẹ́ kí àṣeyọrí Tinubu kó pọ̀ nínú òṣèlú àti gbogbo nǹkan tí ó dáwọ́lé. Nínú ìwà tí a ò gbọ́dọ̀ mọ́ mẹ́nubà tí Tinubu ní tó sì jẹ́ ìwà tí mo wò wípé tí èmi àti ẹ náà bá ní yóò sọ wá ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Ó ní ìwà kíkó ènìyàn mọ́ra, ó nígbàgbọ́ nínú káre ènìyàn lọ́wọ́. Èyí ló fà tó fi jẹ́ wípé ó ní àwọn ọmọ tó pọ̀ nínú òṣèlú tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàn, tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ bí ojú gẹ́gẹ́ bí bàbá, torí pé iṣẹ́ bàbá ló máa ń ṣe gbogbo wọn. Tó fi jẹ́ pé tí òun náà bá fẹ́ ṣubú, àwọn eléyìí àwọn ni wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún. Tó fi jẹ́ wípé gbogbo ohun tóun náà bá ń ṣe ó ń bọ́ sójú ọwọ́. Kí èmi àti ẹ náà ká lọ mú ìwà yìí, ká mọ mọ́ ìwà wa. Jẹ́ ẹni tí ó kó èèyàn mọ́ra, jẹ́ ẹni tí ó máa rẹ àwọn ènìyàn, gbogbo ipò tó bá wà kó máa fi ran àwọn èèyàn lọ́wọ́, torí pé wọ́n ní ènìyàn ní aṣọ. tẹ́lẹ̀ ní kàmpé. Asiwaju Bola Ahmed Tinubu wọ́n bí ọmọ 6 tí wọ́n sì fẹ́ ìyàwó Olúrẹ̀mí Tinubu ní ọdún 1987 tó sì ṣe àbíamọ 3 fún
Asiwaju Bola Ahmed Tinubu. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìsìnlú àti ìfinijoyè bí ìbò ààrẹ ọdún 2023 ṣe ń bọ̀, Asiwaju Bola Ahmed Tinubu jáde tí ó sì gba gbohùngbohùn tí ó ní kí àwọn 18 tí wọ́n ń kọ̀ǹtẹ́sì fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ní kí wọ́n lọ jókòó, wọ́n lọ sẹ́ńpẹ́. Ó gba gbohùngbohùn, ó pariwo sáráyé pé òun ló kàn. Ẹgbẹ́ kìíní wá, èmi ló kàn. Èmi ló kàn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà, gẹ́gẹ́ bí mo sọ síwájú pé eré tí ó bá kúkú dádé inú agbóde ní tí wá, ọmọ tí ó sì lè jìbà lẹ̀kẹ̀ inú agbóde báyìí náà ní tí wá. Ẹni tí Ọlọ́run bá ti kọ wípé ní òde ipò kò sí dínàdínà kan tó lè dínà mọ́. Wọ́n bàbá Bola Ahmed Tinubu wọ́n rí lóòótọ́. Ṣé ká sọ títí primary election tó jẹ́ pé ẹni tí wọn ò tiẹ̀ fojú sí òun ló bá wọn ta kàǹgbà. Ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n fún lóúnjẹ òun ló ní wọ́n tún mọ́wọ́ dúró kán má jẹun. Àbí nígbà tí ìbò àpapọ̀ ti súnmọ́ wájú tí epo wọn tí wọ́n kówó lẹ̀ tí ayé nira, ṣùgbọ́n bàbá Tinubu tún jáde ó tún ní ẹ lọ fọkàn balẹ̀, a máa dìbò. Ẹ jẹ́ kéko àwọn náà mọ̀ mí náà kò sí. Ẹ kówó pamọ́, ẹ gbé kó pamọ́, ẹ gbé náírà pamọ́. A máa dìbò, a máa wọlé. Tí Ọlọ́run sì fi àṣẹ sí nígbà tí àwọn INEC tí wọ́n kéde ẹni tí ó jáwé olúborí níbi ìbò àpapọ̀ fún ọdún 2023 èyí tó wáyé ní ọdún 2023 yìí, wọ́n kéde bàbá Asiwaju Bola Ahmed Tinubu wípé òun ló jáwé olúborí tí wọ́n sì ṣe ìbúra wọn ní ọjọ́ ti tòní. A kú oríire lẹ́ẹ̀kan sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìtàn mo gbọ́ nípa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pẹ̀lú iṣẹ́ ribiribi tó ṣe nípa òṣèlú ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. Èmi náà mú ìní ayọ̀ pẹ̀lú àǹfààní láti lè sọ fún àwọn ọmọ mi nípa àkàndá tí mo mọ̀ nínú òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì ṣojú èmi náà, ìyẹn Asiwaju Bola Ahmed Tinubu, àkànbí ọmọ olódò idẹ. Àkànbí jù wọ́n lọ. Báwo wọ́n rán. Kí arọ́ dẹ̀ wá, kí arọ́ dẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ká mọ̀ rí àjálù. Gbogbo àwọn tí wọ́n bá ń wò pé bí Bola Ahmed Tinubu bó ṣe dérí ipò yìí, ire làwọn ò rí, Ọlọ́run jẹ́ kí gbogbo wa kárí ire. Ẹ̀yin tí ẹ bá darapọ̀ mọ́ látàárọ̀ di àkókò yìí, mo kí yín pé ẹ ṣé gan, kò ní bàjẹ́ fún gbogbo wa. Orúkọ tèmi ni Taofik Yusuf Ọ̀pẹ́yẹmí, ọmọ wọn ní ilé akásọ lórí ìjagun ọba. Títí dìgbà tí a ó tún máa fi pàdé, ó dìgbà. Ó yẹ fún wa o, alákan bí a ń ṣíwájú. Ẹni tá a wí ti dé. Ọ̀rọ̀ síkírítì tá a ń sọ, mójútó yẹn fún wa o, alákan bí ó gbọ́. Ẹni tá a wí